ó ti dojú ẹ o ó ti dé ojú ẹ Mr. Bayo Onanuga ṣe rojú ayé lóde Mr. Bayo Onanuga ṣe rojú ayé yín lóde Yínká TNT ti tẹ̀ sí yín lójú Yínká TNT ó ti gbéná wojú yín ṣe ráyé yín lóde ráyé yín lóde ẹwẹ yín tá a fi ṣolórí àfi yín joyè àwòdì ẹ ò lè gbẹ́dìyẹ Mr. Bayo Onanuga ṣe rojú ayé yín lóde nínú àwọn tó ń pa nínú voice note ẹjọ èwo ló yẹ kó jẹ Nàìjíríà lógún jù nínú àwọn ajínigbé tó ń jínigbé káàkiri tó ń da ilẹ̀ Yorùbá rú nínú voice note AI voice note ẹjọ èwo ló jẹ Nàìjíríà lógún jù Mr. Bayo Onanuga látijọ́ tí mo ti mọ̀ yín as a spokesperson fún bàbá Bọ́lá Ahmed Tinubu èmi ò mọ iye ọjọ́ tẹ́ ẹ ti ń ṣe spokesperson gbọ́ o bóyá lórí ti bàbá Bọ́lá Ahmed Tinubu ìdẹ̀nà ṣẹ̀ṣẹ̀ wá yàn yín o ọdún kejì lélẹ́yìí tí bàbá ti nílò lọ lórí àléfà tẹ́ ẹ ti jẹ́ spokesperson fún wọn wọ́n ní oníkangun akúwárápá tẹ̀ ń wò yẹn wọ́n lóun ló kangun sí ọ̀run ẹni tó bá jẹ́ spokesperson fún yàn mí ni pé ó súnmọ́ yàn dáadáa ó súnmọ́ yàn tipẹ́tipẹ́ bí iṣan ṣe súnmọ́ ọrùn ẹ̀yin lẹ súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu a mọ̀ pé ẹ̀dìyẹ ńlá gún o ìyẹn ni ò já mọ́ o àmọ́ níjọ́ tí àwọn ìṣẹ̀lẹ̀ ajínigbé yìí tó ti ń ṣẹlẹ̀ ìjọ tí rúkèrúdò ti ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà ìjọ tí gbàgbós tó ti ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹjọ́ Mr. Spokesperson kí lẹ rí sọ sí o ìjọ wo lẹ jáde tẹ́ wá àdírẹ́sì gbogbo ọmọ Nàìjíríà ìjọ wo lẹ jáde tẹ́ wá àdírẹ́sì gbogbo ọmọ Yorùbá gbogbo bí tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ ǹjẹ́ tiẹ̀ débẹ̀ ṣé ń gbà tí olórí ìlú gan ò débẹ̀ táwọn tá a pè ní gọ́fúnà gan tí wọn ò dá sí tí wọn ò sọ nǹkan kan pẹ̀ tẹ́ pé ètò 2027 yẹn òun ló wà lójú wọn òun náà fi ń kọrin sétí òun náà fi ń sùn tó fi ń lálàá lójoojúmọ́ ètò ajínigbé yẹn kò kan anybody wọn àti president o àti gọ́fúnà o àti senate o àti rep o àtàwọn gbogbo wọn ṣé yẹn ló wá fẹ́ kan ẹ̀yin spokesperson náà because tó bá jẹ́ pé ó kàn yín ẹ wo orúkọ bàbá oníbàbà tí wọ́n gé lórí yẹn kó ló jẹ́ pé ìkànnù family yín ni wọ́n gé lórí bẹ́ẹ̀ yẹn mo mọ̀ wípé Aso Rock ilé tẹ́ bá ń wà kò ní rọgbọ ẹ máa ti da àwọn DSS síta ẹ máa ti da àwọn army síta ẹ máa ti da gbogbo àwọn àmọ̀tẹ́kùn síta pé àníṣe àwọn people tó gé bàbá ní orí ẹ wá wọn jáde but kò ń ṣe family yín ẹ wọ àwọn ọmọ ọlọ́mọ tó ti kó wọnú igbó lọ children day dé ibẹ̀ ló ká wọn mọ́ ọdún iléyá dé ibẹ̀ ló ká wọn mọ́ àwọn ọmọ tó yẹ pé bóyá àwọn òbí wọn ti raṣọ ọdún lẹ̀ fún wọn wọ́n ti prepare ọdún lẹ̀ fún wọn inú igbó náà ọmọdé yìí máa ti ṣọdún ẹjọ́ tó bá yẹ pé kan náà àwọn ọmọ yín àbí méjì náà àwọn ọmọ yín òun ló wà náà àwọn ọmọ yẹn mo mọ̀ wípé ẹ ò tiẹ̀ ní rántí pé nìkan ń sọ̀rọ̀ sí president ẹjọ́ ní gbogbo àgbáyé ìlú wo ni wọn ti ń sọ̀rọ̀ sí president kò sí ìlú tó hàn tí ń sọ̀rọ̀ sí president tí Nàìjíríà ṣe wá fẹ́ yàtọ̀ for God's sake tí ìlú wa ṣe wá fẹ́ yàtọ̀ a ṣe joyè afọwọ́ lágbani lójú báyìí for God's sake a kò máa ń derive joy nínú ká fọwọ́ lágbani lójú nínú ká maltreat èèyàn nínú ká oppress èèyàn a máa ń derive joy inú ẹ̀ àwọn olórí Nàìjíríà àwọn ọlọ́pàá ṣe tiwọn àwọn àmì àṣe tiwọn àwọn alágbára ṣe ti tiwọn ẹ̀yin tá a tún pè níjọba náà tata rò pé ẹ̀ ń gọ́fà lé wa lórí ẹ̀yin náà tún fẹ́ wá agbára yìí ẹ̀ máa tún fi lá wa lójú ó dàbí pé ẹ̀yin pípọ̀ ẹ̀ máa ń dìrà ìfújọ́ inú ẹ̀ kí ló máa ṣe tẹ́ ẹ bá ń sùn ẹ ò kí máa ń rò ní pé ohun tẹ́ ẹ ṣe ó da àbí kò da now common voice note tẹ́ ò tiẹ̀ tó wá ṣe ìwádìí with all your intelligence with all your education with all your exposure kó tó lè fèèyàn jẹ́ spokesperson the whole president of the nation wọ́n ti máa gbé yín wò wọ́n ti mọ̀ pé ẹ wà capable fún mi ò bú yín o mi ò sọ̀rọ̀ sí yín o but tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ ṣé tó bá jẹ́ wípé ẹ ṣèwádìí voice note yẹn ni ó ṣeé ṣe káṣíìrí tó tú yìí kó má tú àwọn èèyàn bínú gan àwọn èèyàn sọ̀rọ̀ gan ìtẹ́ bá gbọ́ lórí social media òun lẹ gbọ́ ni àwọn èèyàn sọ̀rọ̀ gan lábẹ́lẹ̀ pé irú ẹ̀dá wo leléyìí irú abiyamọ wo leléyìí rògbòdìyàn ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà báyìí ẹ ò ní kán lọ mú àwọn yẹn
ẹ ò dẹ DSS, ẹ ò dẹ AMIS wọn, ẹ ò dá gbogbo ọlọ́pàá Nàìjíríà, gbogbo àmì Nàìjíríà, gbogbo DSS Nàìjíríà, gbogbo Àmọ̀tẹ́kùn Nàìjíríà, ẹ dá wọn síta pé kán lọ gba àwọn ọmọ yìí jáde wá. Ẹni tá a bá lè mú là ń lẹ́ẹ̀dì mọ́ torí pé Ferry Darkman kò níbọn, kò lọ́bẹ, kò láàké, kò ní ohun tó fẹ́ fi dìfẹ́ǹdì ara ẹ̀. Ẹni tó bá ti ń bọ̀ láti ibi tán lọ kán sọ kí wọ́n announce gbogbo airport, wọ́n gbọ́dọ̀ arrest ẹni. Ohun tẹ́ fẹ́ derive nú ẹ̀ kò wá yé mi. Ohun tẹ́ fẹ́ derive nú ẹ̀ kò wá yé mi. Ẹ wá gbé lọ sí court. Àwa ní ẹ o, Mr. Bayo Onanuga o, as a spokesperson, Baba Bola Ahmed Tinubu o, ó jà fún Baba Bola Ahmed Tinubu pé Ferry Darkman ń sọ̀rọ̀ sí Baba Bola Ahmed Tinubu pé nǹkan tó ń ṣe yìí o tí ò bá ti ṣe dáadáa o kò ní lọ fún 2027 o, kó kúkú resign o. Ohun tó kàn yín nìyẹn, ọ̀rọ̀ bò, ọ̀rọ̀ election, òun ló jẹ yín lógún. Bó ṣe ń pa kúkúrú lọ́tún tán, pa gúgú lòsì tán, isolate àwọn èèyàn sínú igbó, kò kàn yín, kò jẹ yín lógún. Ẹ ò ní kán da àwọn àmì síbẹ̀, kán da àwọn Àmọ̀tẹ́kùn síbẹ̀. Just only one person, just only one person. Fẹ́ni yín dìde, egungun yín dìde, ẹ lè lanu sọ̀rọ̀ pé kán fi announcement sí airport pé tó bá ti ń wọlé bọ̀ kán arrest ẹ̀. Ẹ ti ṣiṣẹ́ nìyẹn o, ẹ ti ṣiṣẹ́ nìyẹn o, iṣẹ́ tán gbé fún yín òun lẹ̀ ń ṣe yẹn o, àbí bàbá Bayo Onanuga, Bayo Onanuga, bọ́ba yìí ò bá lè mú yín tọ̀hún máa mú yín. Àwa ò lágbára àti mú yín, but Ọlọ́run tó ṣẹ̀dá àwa àtẹ̀yìn á judge yín, ó máa judge yín. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, Ondo Ìbàdàn expressway Benin to Lagos, wọ́n tún ti kidnap bus méjì with full load of passenger. Wọ́n tún ti kidnap wọn, wọ́n pa driver ìkan instantly. Tí ó bá ti ẹ̀jẹ̀ driver méjèèjì ni wọ́n pa. Mo rí clear nínú fídíò yẹn. Tọ́sí driver léyìí ti kú, driver léyìí ti kú, wọ́n ti yìnbọn fún léyìí. Tí kámẹ́rà yẹn gbé. Bóyá driver ti kejì, ó pẹ̀lú àwọn tán kó wọnú igbó lọ. Bayo Onanuga, ẹ ò máa rí yẹn o. Ẹ ò dá wọn, ẹ tọ́ra jì yín síbẹ̀ wá, ẹ dá wọn security síbẹ̀ o. Ẹ nìkan lọ wá wọn wá o. Àwọn tó kọ́ dúró ní almost 40 something ni wọ́n tó kó wọnú gbogbo lọ sí yìí o. Léni ni o. Ẹ ò nìkan dá wọn, ẹ tọ́ra jì síta o. Ẹ ò nìkan lọ kó wọn wá o. Just èèyàn kan ṣoṣo. Tẹ́ gbọ́ pé even if kò tiẹ̀ jẹ́ pé Ferry Darkman ń sọ lóòótọ́, kó jẹ́ pé ó sọ lóòótọ́. Ṣé yẹn wá wọ̀ tí kó jẹ́ pé òun lè ráfẹ́ face gbogbo insecurity tó ń ṣẹlẹ̀. Kò kàn yín. Ọ̀rọ̀ tí Ferry Darkman wá sọ, òun ló wá mú yín lómi. Òun ló bí Yínká TNT náà nú tó fi jáde. Gbogbo yẹn lólùfẹ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ share fídíò yìí kẹ́ bá mi subscribe sílẹ̀ Ele Global TV. Ẹ wá gbọ́ nǹkan tí Yínká TNT sọ. Ẹ̀yin tó bá gbígbà àkọjọ léyìí tẹ come across the page, ẹ subscribe sílẹ̀ Ele Global TV. Tẹ́ bá wo fídíò ìtàn ẹ fi ọkùnrin náà hàn lábẹ́ comment section. Ẹ wá gbọ́ nǹkan tí Yínká TNT sọ. Ó là wọ́n lépè. Ó là wọ́n lépè. Ó jẹ́ kó yé wọn wípé ẹ ṣe dáadáa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ ṣe dáadáa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má bá mi ká lọ. Ẹ wá gbọ́ nǹkan tí Yínká TNT sọ. Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Mr. Bayo Onanuga. Wọ́n ń gbọ́. Àṣẹ ń gbọ́ wá. Wọ́n ń gbọ́. Àṣẹ ń wò wá. Wọ́n ń wò wá. Ọba tí kì í yẹ má jẹ̀mú. Wọ́n ń gbọ́ wá, wọ́n ń wò wá. Àṣẹ kedere ló máa fi yín wọ̀n wípé ẹ̀ ń gbọ́ wá. Bẹ́ẹ̀ ni, kò sí ohun tó ń lọ tán kéré. Lóòótọ́ yẹn kò ti sọ lójú mi rí wípé ìwọ tó ń sọ pé ìjọba ò gbọ́ yín, tó bá ní ìjọba ò gbọ́ yín, ìwọ bọ́ síta kó gbéjọba ṣépè. Ìgbà yẹn ló máa mọ̀ pé wọ́n ń gbọ́ yín. Ẹ̀ńtọ́ra ń jẹ ni ọ̀tá bá ní wọn gbọ́ Àṣẹ ní. ń gbọ́ wá. Wọ́n ń gbé wa kétékété. So gbogbo bá a ṣe ń pariwo látijọ́ yìí. Wọ́n ní informant. Ìgbé reassurance ni kẹ́ ẹ fún wa, kẹ́ ẹ fún mẹ̀kúnnù. Àṣẹ ẹ̀ ń gbọ́, àṣẹ ẹ̀ dáhùn ni. Nígbà tó wá di ọ̀rọ̀ voice note tí ẹ̀ tí verify bó dẹ̀ jẹ́, kátẹ̀ wá sọ pé voice note yẹn wá jẹ́ òótọ́ tí wọ́n sọ lórí bàbá, ṣé wọ́n ṣe ń bú bàbá ni? Àtijọ́ tó ti ń bú president, ṣé wọn ò débi tí wọ́n máa dé? Kátẹ̀ wá jẹ́ tòótọ́ voice note tó fi bú àgbàlagbà tí wọ́n ti tà, tí wọ́n ti rà, àti àwọn ọmọ kéékèèké tó wà nínú igbó. Àwọn ọmọ kéékèèké tí ẹ̀rín wọn di ẹkún lójijì. Àwọn ọmọ kéékèèké
tí ibùsùn tí bẹ́ẹ̀dì wọn tó du inú igbó láàrin ẹranko lójijì àwọn ọmọ kéékèèké tí aṣọ ọrùn wọn di ìwòwò lójijì àti bàbá oníbàbá tí wọ́n bẹ́ lórí bàbá tí wọ́n sọ àwọn ọmọ wọn di aláìní bàbá lójijì bàbá tí wọ́n sọ ìyàwó wọn di opó lójijì bàbá tí wọ́n sọ òkò ìbànújẹ́ sí inú ilé aláyọ̀ tó sọ di ilé ẹkún lójijì wọ́n bẹ́ orí wọn ní gbàgede láì ṣe ẹran iléyá Mr. Adébáyọ̀ Ọ̀nànúgà a ní kíjọba rí aṣọ wa is only a stupid person ló máa ní pé ìjọba kò fold hands wọn pé wọn ò ṣe nǹkan kan àwa náà sọ pé kẹ́ disclose security measure ten take but wípé kò kọ̀ sí anything láti ní ẹ̀yin èèyàn ẹ má wọrí o àwọn ọmọ yín máa jáde láyé àti àlàáfíà ọlọ́run á bá wa dẹ́kun insecurity nínú ilẹ̀ wa àní ríbi àní ẹ má wọrí they will come out they will be free wọ́n máa wá láyé àti àlàáfíà tí wọ́n bá dẹ̀ dé àwọn ìjọba máa take àwọn nǹkan kan tó yẹ pé wọ́n máa fi look after wọn in tí àwọn mẹ̀kúnnù ń béèrè lọ́wọ́ yín nìyẹn ẹ rí sọ ẹ wá lọ sọ wípé wọ́n gbé voice note so voice note yẹn kó tiẹ̀ wá jẹ́ òótọ́ ó wà important ju 46 children tí wọ́n kó lọ voice note yẹn wà important ju àwọn ọmọ tí wọn ò lẹ́ṣẹ̀ àwọn ọmọ tí wọn ò tí ì tà ẹjọ́ nítorí Ọlọ́run bí èmi bá kú nísìn ṣé o máa sọ pé mo ṣẹ́kù ṣé tí bàbá tí nǹkan kan bá ṣe bàbá sí even ẹ̀yin gẹ́gẹ́ bí Mr. Adébáyọ̀ Ọ̀nànúgà tí nǹkan kan bá ṣe olódì yín sìn ṣọ́ máa lé ẹ̀ṣán kú ṣọ́ma ní ẹ̀ṣán kú àwọn ọmọ tó jẹ́ wípé wọn ò tí ì tà wọn ò tí ì rà wọn ò tí ì gbé gbígbóná wọn ò tí ì gbé tútù the only wàhálà táwọn ọmọ yẹn ẹbí táwọn ọmọ yẹn jẹ ní pé wọ́n wá sílé ayé through Nigerian parents nísìnyí ẹbí tún á dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò síbi tí ò lè ṣẹlẹ̀ bọ̀ kí ni ìwà tẹ́ ẹ wù mo fẹ́ lè sọ pé nǹkan tẹ́ ẹ ṣe yìí Ọlọ́run mọ̀ fi túnú àṣírí yín ni wípé ẹ̀ ń gbọ́ wa ṣùgbọ́n nítorí pé kò tí ì kàn yín ó tún fi túnú àṣírí yín wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò jẹ́ nǹkan kan nítorí pé kò tí ì kàn yín wípé tó bá kàn yín nígbà yẹn lẹ́sẹ̀ máa mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ nìyẹn otherwise kí voice note yẹn tiẹ̀ wá jẹ́ tòótọ́ ṣé wọ́n ṣẹ̀ ń bú bàbá ni ṣé ń bàbá ò tí níṣẹ́ tí bàbá dáyé bàbá ò tí ì fèsì tójú yẹn lọ mo gbọ́ níbi tí bàbá president ti sọ pé I don't go social media o I don't watch social media at all ipe torí pé àwọn èèyàn kìíní mo gbọ́ bí tí wọ́n ti sọ so that means pé bàbá ti wà used to ebú yẹn bàbá ò mọ̀ bóyá kò sí tó kọ bàbá but àwọn ọmọ pé wọ́n gbé àwọn ọmọ pamọ́ inú children's day àárín nǹkan kan ẹ̀yin ò rọ́rọ̀ sọ ẹ̀rí word of encouragement word of reassurance tó bá jẹ́ pé ti reassure àwọn èèyàn yìí ni mo assure yín pé a lot of people á ti máa gba èyí tó àwọn èèyàn fi ń bọ́ta tó fi ń sọ̀rọ̀ òdì tó fi ń fi ẹ̀dùn inú wọn wọ̀n ká ní pé wọ́n ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín ká ní pé wọ́n ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín lẹ́nu spokesperson wípé ẹ má wọrí àmọ́ wèrè èèyàn ló máa ní pé ìjọba kan máa ṣe báyìí wọn ò ní ṣe nǹkan kan àwọn ò sọ pé kẹ́ sọ nǹkan tẹ́ ń ṣe fún mẹ̀kúnnù bẹ́ẹ̀ pé kẹ́ rí aṣọ mẹ̀kúnnù pé má wọrí àwọn ọmọ yìí máa wá láyọ̀ àtàlàáfíà Ọlọ́run bá wa dẹ́kun insecurity nílùú wa táwọn ọmọ yìí bá dẹ̀ dé ètò ti wà tá a máa ṣe fún wọn ẹ má wọlé ṣáà máa jẹ́ kájọ máa gbàdúrà káwọn ọmọ yẹn bọ́ ṣe pé wá kọ́ pé lọ àti ẹ̀ mọ̀ wípé ara ọmọ ta yín àámọ̀ wípé ẹ bá mẹ̀kúnnù kẹ́dùn ṣùgbọ́n ẹ ti wá fi wọ̀n kíní tó ṣẹlẹ̀ ìtú àṣírí yín wípé nítorí pé kò kọ̀gùn sọ́nà yín ni ò jẹ́ kẹ́ wà moved nǹkan kékeré ẹ̀gbin ló ta lù yín o kì í ṣe ẹ̀gbin tó la ikú lọ o ẹ̀gbin ló ta lù yín o kò ṣe ẹ̀gbin tó la àrùn lọ o ẹ̀gbin lẹ́rò pé ó ta lù yín o kò ṣe ẹ̀gbin tó la ọmọ yín lọ o ẹ̀gbin tó la wípé ọ̀rọ̀ ayé lọ pé ó lè ṣe kéèyàn má débẹ̀ mọ́ òun lè fi react báyìí tẹ́ẹ̀tì ẹ̀ tún ti verify. Can you imagine? Èmi ò ṣe fáànì ẹni pọ̀lọ́tẹ̀ bá ní problem pẹ̀lú ẹni tí bá ṣe bí ọ̀rọ̀ àwọn òforíjì mi but n tẹ́ ẹ ṣe yìí ẹ fira yín sípò àwọn tí nǹkan ṣe spokesperson nǹkan ẹyọkọ tẹ máa react sí pé wọ́n ẹ gbọ́ pé wọ́n sọ voice note àdúró gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí mo mọ̀ pé Mr. President ò lè ran yín nírú iṣẹ́ yẹn wà láì torí wọn ṣẹ̀ṣẹ̀ ń bú bàbá yẹn iye ò dẹ̀ ní kó má débi tó má dé. ta ni wọn ò tiẹ̀ ń bú I'm telling you. àgbà tó bá tẹ̀ ti jó lórí ta ni wọn kì í bú. ẹni tẹ́ ẹ̀ ń bá ṣiṣẹ́ lọ́pọlọ jù yín lọ ìwọ tó o bá jẹ́ sycophant máa ṣe níṣó ó lọ́pọlọ jù yín lọ because a lè sọ pé wọ́n ṣe kọ́ a níyàwó bàbá ò sọ̀rọ̀
bàbá ò sọ̀rọ̀ ẹ̀yin tó yẹ kẹ́ tún gbẹnu sọ ẹ wo ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́ máa sọ fún àwọn ọmọ tí wọ́n ti wà displaced àwọn ọmọ tí bàbá tí wọ́n ti di aláìní bàbá ní ọ̀sán gangan ìyàwó tó ti di aláìní ọkọ tó ti di opó ọ̀sán gangan àwọn obìnrin míì ẹlòmíì tó yẹ pé ó lè jẹ́ pé ọmọ kan tó máa bí tó bí láyé lọ́run tí ò dẹ̀ ní rí bímọ tí ò tí mọ̀ bóyá ó máa dé àbí tí ò ìyá mi gan lè kú káwọn ọmọ yẹn tó dé nǹkan tó jáde lẹ́nu yín ni pé ẹlẹ́fẹ́ gbéyàn kan nítorí voice note tí ò la ẹ̀mí lọ ẹ̀ẹ́dẹ̀rú tọlọ́hun ẹ̀ẹ́dẹ̀rú tí ọjọ́ àti sùn ẹ̀ẹ́dẹ̀rú tí pé gbogbo nǹkan ayé yìí ló máa kọjá lọ ẹ̀ẹ́dẹ̀rú tí pé ayé yìí ó gùn ju ẹ̀mí èèyàn lọ ẹ̀mí èèyàn là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ga o nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ kọ̀rọ̀ àṣírí yín ló tú o honestly ọlọ́run fi wọ̀nyí ó fi wọn gbogbo ẹ̀dá ayé gedegbe wípé. bẹ́ẹ̀ni pé wọn kíá lórí mẹ̀kúnnù wọn kíá lórí mẹ̀kúnnù. ó fi wọn gbogbo ẹ̀dá ayé wípé nítorí pé kò kọ́gun sí yín ó ní ò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀. náà ni kò kọ́gun sí wọn náà ni. tó kọ́gun sí yín tí ò la ẹ̀mí lọ ẹ wo bẹ́ ṣe jáporó. just ordinary voice note pé tí Tinubu bá ṣe kíní kan kò ní débẹ̀. èyí ò ní sọ kankan but the first ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu ẹ̀yin spokesperson láti defend ọ̀rọ̀ tí ò turu kankan lára bàbá. Can you imagine? èmi àwọn ọmọ tí ẹ lè bọ́ síta kẹ́ ẹ wá fi ìjàgbẹ́ lójú yòyò kẹ́ fi tu àwọn mẹ̀kúnnù lójú kẹ́ ẹ sọ̀rọ̀ ìtùnú sí wọn nǹkan tá a request tá a demand lọ́wọ́ ìjọba nìyẹn ní kẹ́ fún wa ní strategy yìí tẹ́ fẹ́ lò láti fi gbà wọn mọ́ jáde ní kẹ́ discuss security issues pẹ̀lú wa àwa náà mọ̀ pé ó wà sensitive ọ̀rọ̀ ìtùnú reassurance rí sọ ẹ rántí pé ìjọ kan ń bọ̀ tá a máa sùn tá a ò ní jí mọ́ ìjọ kan ń bọ̀ tí a máa la ẹnu tí òun ò ní jáde mọ́ ìjọ kan ń bọ̀ àgbé apá báyìí kò ní ṣe gbé àgbé ẹsẹ̀ kò ní ṣe gbé iṣu àdìlẹ̀ lẹ́yìn àsunsun jẹ ìjọ náà ń bọ̀ iná àdìlẹ̀ lẹ́yìn àsunsun jẹ ayé yìí ló máa kù mo wá fẹ́ fi àdúrà kan ránṣẹ́ sí gbogbo àwọn tí wọn ì tí ì sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n ń celebrate tí wọ́n ń pariwo pé gọ́fìmẹ̀ntì láti ṣe nǹkan kan lórí AI tí wọ́n gbọ́ àbí lórí voice note yẹn tẹ́ẹ̀dẹ̀ rí pé ó yẹ kí wọ́n fún wa ní ọ̀rọ̀ ìtùnú lórí àwọn ọmọ tó wà nínú igbó mo gbà á ládùúrà mo bá yín tọrọ nǹkan tó ṣẹlẹ̀ lÓgbómọ̀ṣọ́ kó wọnú ilé ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. ó bá tán. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé tẹ́ ẹ rí nǹkan sọ tó jẹ́ wípé ọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ síta tí spokesperson sọ yìí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wàá rọ̀rọ̀ sọ tó dẹ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ rí nǹkan kan sọ lórí àwọn ọmọ yẹn ní tó ṣẹlẹ̀ lÓgbómọ̀ṣọ́ mo bá yín gbà á ládùúrà. ó bá tán. bí àwọn ọmọ yẹn ṣe di aláìní bàbá lójijì mo tọrọ ẹ̀ sínú ayé yín. ó bá tán. bí àwọn ọmọ yẹn ṣe kúrò lórí bẹ́ẹ̀dì tí inú igbó àti koríko di ibùsùn fún wọn ọlọ́run alágbára ọba tó ń ṣe alágbára di ọ̀lẹ tó ń ṣe ọ̀lẹ di alágbára mo gbàdúrà Ọlọ́run kó gba ibùsùn lọ́wọ́ yín kọ́lọ́run kó gba bẹ́ẹ̀dì lọ́wọ́ yín kó fi inú koríko inú ewéko kó fi ṣe ibùsùn fún yín mo gbà ládùúrà bí gbogbo àwọn bí ìyá obìnrin yẹn ṣe di opó ọ̀sán gangan mo gbà ládùúrà pé ẹ̀mí opó ọ̀sán gangan kó wọnú ilé ayé ẹ̀yin tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ tí sọ̀rọ̀ rárá lórí kínní ṣùgbọ́n tẹ́ ẹ lẹ́nu láti lè sọ̀rọ̀ pé ẹ lọ mú government must arrest him government must arrest him tẹ́ ẹ fi ń support tó bá jẹ́ pé ẹ ti sọ̀rọ̀ lórí ẹ̀ kò kàn mí bó tẹ́ ẹ ti sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́yìn mo gbà ládùúrà o àmọ́ Mr. Bayo Ọ̀nànúgà ẹ ṣe dáadáa o ojú ayé rẹ̀ ẹ ṣayé rẹ̀ ojú ayé rẹ̀ ojú ayé rẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì gbogbo ẹ̀yin olólùfẹ́ Ẹlẹ́yẹlé Global ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share fídíò yìí kó go viral ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí kó dé orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo Nàìjíríà ẹ bá wa share fídíò yìí kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè mọ̀ pé àwọn tá a rò wípé wọ́n ń darí wa àwọn tá a rò wípé wọ́n ń ṣe olórí fún wa àwọn tá a rò wípé afẹ́fẹ̀yìntì agbọ́kànlé wọn ò tiẹ̀ rí tiwa rò àtọ́ ẹ bá wa share fídíò yìí kí gbogbo àwọn ọmọ Nàìjíríà lè mọ̀ wípé a ò tí ì ní aláfẹ̀yìntì a ò tí ì ní olórí gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀
kí n tó fún yín ní ìbínú Yínká TNT. Lọ́wọ́lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí another gbègé ó tún ti ṣẹlẹ̀ ní Lagos Ondo Benin Expressway. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó tún ti ṣẹlẹ̀ Lagos Benin Ondo Expressway. Àwọn ajínigbé tún ti àtáàkì bọ́ọ̀sì méjì wọ́n dẹ̀ pa driver ìkan immediately. Wọ́n pa driver ìkan immediately. Wọ́n dẹ̀ kó almost be 30 something or 40 something ni wọ́n tún kó wọnú igbó lọ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mr. Onanuga, Mr. Bayo Onanuga, kí lẹ rí ṣe sí i? Wọ́n ní kángun Akuwarapa òun ló kángun sí ọ̀run. Kángun spokesperson òun ló súnmọ́ Tinubu. Second in command òun ló súnmọ́ Tinubu. Kí lẹ rí ṣe sí i? Ẹ jọ̀ọ́ dádì wa Bayo Onanuga, kí lẹ rí ṣe sí i? Gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti jọ́njọ́ yìí kò sí ìtẹ́ jáde ńjọ́ kan tẹ́ ti ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. As a spokesperson president, agbẹnusọ fún president, kò síjọ́ kan tẹ́ ẹ jáde, kò sí single day ìjọ́ kan báyìí tẹ́ ẹ jáde tẹ́ ní ẹ̀yin ọmọ Nàìjíríà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí no ó ti ju bá a ṣe ń wò lọ, ẹ má wọrí, ìjọba ń ṣiṣẹ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí Yínká TNT ṣe sọ pé kó tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ti máa ń parọ́ fún wa sẹ́yìn, bẹ́ẹ̀ ṣe ti máa ń tàn wá jẹ sẹ́yìn, bẹ́ẹ̀ ṣe ti máa ń bópo wa sẹ́yìn, bẹ́ẹ̀ ṣe ti máa ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ sẹ́yìn, kó jẹ́ kí bẹ́ẹ̀ náà lẹ́tẹ̀ wá jáde wá tẹ́ni jẹ́ ká lọ tẹ̀ tán àwọn pípù yìí jẹ díẹ̀, kẹ́ẹ̀tẹ̀ tó wá fi ọ̀rọ̀ tútù kẹ́ẹ̀ tó fi deceive wa, kẹ́ẹ̀ tó fi tàn wá jẹ, torí pé akúkú ti mọ̀ náà ó fà 30 something years sísìn ẹ̀yin ìjọba ẹ kàn ń tàn wá jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Bíjọba kọ̀ọ̀kan ṣe ń débẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan worst sí. Bíjọba kọ̀ọ̀kan ṣe ń débẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan worst sí. Bíjọba kọ̀ọ̀kan ṣe ń débẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan worst sí. Kò síjọba tó débẹ̀ tí nǹkan yàtọ̀ tó dé yàtọ̀ bẹ́ẹ̀ délẹ̀ no. A máa worst sí ni. Ó ń worst sí ni. Ó ń worst sí ni. Every day ó ń worst sí ni. Every year ó ń worst sí ni. Every election ó ń worst sí ni. Every ìjọba kọ̀ọ̀kan ó ń worst sí ni. Nǹkan Nàìjíríà ò dẹ̀ lọ sókè ká gbọ́ pé wálẹ̀ rí. Òkè náà ni. Tíjọba mi bá tún débẹ̀ á tún increase. Tí mi bá tún débẹ̀ á tún increase. Ẹ jọ̀ọ́ wáì tí a ò àṣẹ ní máa ronú pé ẹ̀yin ìjọba ilẹ̀ mọ̀ pa wá bóyá ẹ fẹ́ reduce population Nàìjíríà ni I don't know. Ẹ wá mọ ọ̀nà tẹ́ lè fi reduce ẹ wá wò wípé ẹ̀yin ajínigbé ajínipa ẹ sá máa kó wọn lẹ̀. Ẹ dá wa lóhùn. Bàbá wa Bayo Onanuga, Mr. Bayo Onanuga, ṣé rí pé nǹkan tẹ́ ẹ ṣe yìí ó tú àṣírí yín completely. Ó tú àṣírí yín completely. Kí ló dé ẹná kí lẹ̀ ń derive nínú kẹ́ ẹ máa fọwọ́ lágbàyàn lójú, kí lẹ̀ ń derive nínú ẹ̀. Ok, tẹ́ ẹ bá gbé Very Dark Man sí tẹ́ ẹ tì mọ́lé egungun yá lé àbí wọ́n á lẹ̀ ṣiṣẹ́, wọ́n á lẹ̀ mọṣẹ́ yín bí iṣẹ́. Ẹ wo iye thousands àwọn èèyàn tí wọ́n ti gbẹ̀mí wọn. Recently ni wọ́n tún ṣe àwọn iṣẹ́ léraléra tó ń dẹ̀ kọ́ àwọn ọmọ wọnú gbólọ láti inú school. Kò sí nǹkan tí ẹ rí ṣe sí. A mọ̀ pé president ò lè dákẹ́ o, but wọ́n ní adákẹ́ má fọhùn. A ò mọ tẹni tó ń ṣe o, bóyá tiwa náà ń ṣe o, bóyá tara wọn náà ń ṣe o, a ò mọ̀, but èmi mọ̀ wípé wọn ò lè dákẹ́. Wọ́n á máa ṣe nǹkan kan ṣáà ni. Ihun tó ń ṣe lábẹ́lẹ̀ òun la ò mọ̀. Ẹ̀yin tẹ́ ẹ tún wá jẹ́ spokesperson tó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ máa tu aráàlú nínú gẹ́gẹ́ bí abiyamọ bàbá ọmọ tó mọ̀ pé ẹ̀yin náà máa ti bímọ, ẹ níyàwó, ẹ lọ́mọ, ẹ ní fámìlì. Tó bá jẹ́ pé kọ́nà ọmọ yín àbí méjì náà ọmọ yín òun ni wọ́n kó wọnú igbó lọ. Kàn wá ṣe fídíò, kàn wá mú kọ́nà àwọn ọmọ yẹn, kàn da ọ̀bẹ dé lọ́rùn, kàn gé orí ẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀, kàn wá gbé hàn yín báyìí. Ẹ jọ̀ọ́ mo mọ̀ wípé Aso Rock yín ò ní rọgbọ báyìí. Ibi tẹ́ ẹ bá wà yẹn kò ní rọgbọ báyìí.
bẹ́ẹ̀ ṣe ń pe DSS lẹ́ẹ̀ máa pe army lẹ́ẹ̀ máa pe àmọ̀tẹ́kùn lẹ́ẹ̀ máa pe gbogbo ẹ̀ bọ̀ torí pé àwọn ọmọ yín ò ní pàtì ń bẹ́ẹ̀ bóyá bá a ṣe ń sọ̀rọ̀ báyìí bóyá Germany náà ọmọ yín wà bóyá England náà àwọn ọmọ yín wà bóyá Canada náà ọmọ yín wà ẹ má ṣe gbàgbé pé àwọn ibi tẹ́ ẹ sẹ́ndì àwọn ọmọ yín lọ yẹn àwọn tọ́jú ìlú wọn ni wọ́n sì kí ọ ìlú wọn ni wọ́n tọ́jú ìlú wọn wọ́n sì kí ọ ìlú wọn ni gbogbo àwọn ìlú tí gbogbo wọn ń sá lọ yẹn tẹ́ ń lọ tọ́jú àwọn ọmọ yín because ẹ ti believe pé ọmọ tèmi ò kú sí ní Nàìjíríà èmi kẹ̀dẹ̀ nìyí security ń tẹ̀lé mi nǹkan kan ò lè kàn mí ẹ má gbàgbé tó bá dé ojú ẹ̀ tán Mr. Bayo Onanuga tó bá dé ojú ẹ̀ tán àgbàlagbà yín máa sáré nínú ẹ̀kan tí ò tiẹ̀ ní wò ó pé ẹ̀kan ń gún òun lẹ́sẹ̀ tó bá dé ojú ẹ̀ tán àgbàlagbà yín ó máa sáré nínú ẹ̀kan á sáré nínú ẹ̀kan wọ́n ń kóyàn lọ́tún wọ́n ń kóyàn lósì wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gúngùn wọ́n ń pa bàbà wọ́n àsọlétì àwọn ọmọ kéékèèké rí nǹkan kan ṣe sí just ordinary voice note pé wọ́n bú president ìlú wo ni wọ́n ti ń bú president ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ìlú wo ni wọ́n ti ń bú president ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ̀rà mi kalẹ̀ ìlú wo ni wọ́n ti ń bú president even overall president Donald Trump wọ́n ń bú lójoojúmọ́ kò torí ẹ̀ ní kó máa lọ arrest wọn báwo ni ti Nàìjíríà ṣe fẹ́ yàtọ̀ and president tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ kí wọ́n bú wáyé tí wọ́n ṣe needful wọ́n ṣe nǹkan tó yẹ káàtì ẹ̀ rí pé yes bàbá yìí gbìyànjú àwọn ọmọ Nàìjíríà ò tí ì rí ìgbìyànjú wọn ẹ má jẹ́ ká tọra wa jẹ wọ́n lè máa ṣe ní abẹ́lẹ̀ o I don't know wọ́n lè máa ṣe lábẹ́lẹ̀ I don't know but ọmọ Nàìjíríà ò tí ì rí ìgbìyànjú wọn rárá tọ́ wọn ò tí ì rí ìgbìyànjú wọn gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà jọ tẹ́ bá come across fídíò yìí ẹ bá mi share jọ ẹ bá mi share it's getting too much wọ́n tún ti kidnap bí bọ́ọ̀sì méjì lọ́nà Lagos Ìbàdàn Oǹdó Ọ̀rẹ́ àwọn bíi 40 something ni wọ́n tún kó wọnú gbó lọ báyìí tán pa driver bọ́ọ̀sì kan instantly Bayo Onanuga lọ rí yẹn sì yó lọ bẹ̀ yẹn sì kó àwọn ẹntàràjì yín àwọn àmì yín àwọn kìkìkìkìkì yín kó wọn lọ́bẹ̀ kẹ́ lọ rescue wọn ẹni tó kàn sọ voice note lásán AI voice note tiẹ̀ tó wá tún confam confam bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó tán pẹ̀lú gbogbo intelligent yín pẹ̀lú gbogbo òwe tẹ̀ka pẹ̀lú gbogbo ọgbọ́n ìmọ̀ tẹ́lẹ̀ because wọ́n tún lè fi ń ṣe spokesperson wọ́n á ti gbé yín wò pé yà ẹ qualify fún pẹ̀lú gbogbo ẹ̀ náà ẹ gbọ́ voice note jókòó kẹ́ ẹ digest ẹ̀ péjì wo ló ti wá ta ló sọ ṣó lè jẹ́ òótọ́ kẹ́ ẹ dẹ̀ ṣe gbogbo findings yín ṣe gbogbo ẹ̀ at the end of the day ẹ wá detect yìí pé kò ń ṣe very dark man ló sọ kò tún ṣe péjì ẹ̀ lẹ́tìrì ọ̀nà àkáǹtì òun ló sẹ̀ǹdì ẹ̀ àkáǹtì tí ò wà relevant òun ló sẹ̀ǹdì ẹ̀ can you imagine ẹ wo bọ́bọ́ lọ́wọ́ ṣe tú àṣírí yín ẹ wo bọ́bọ́ lọ́wọ́ ṣe tú àṣírí yín bàbá Bayo Onanuga no ẹ wo àǹtí Yínká gbogbo èpè tẹ ẹṣẹ yẹn èmi ò máa ń là kí máa ṣe èpè but gbogbo èpè tẹ ẹṣẹ yẹn àrò mọ́ gbogbo èpè tẹ ẹṣẹ yẹn àrò mọ́ ṣe rí most of àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí àwọn Fúlàní ló pọ̀ jù nù wọn mo release fídíò kan lánàá tẹ́ ẹ bá rí bí Fúlàní ṣe ń sọ Èkìtì lẹ́nu tẹ́ ẹ bá rí bí Fúlàní ṣe ń sọ Oǹdó lẹ́nu ẹ ò ní sọ wípé ọmọ Fúlàní ní láyé ṣẹ́rí gbogbo àwọn tó ń ṣe sọ̀sọ̀kúsọ yìí ní ẹ̀yìn àwọn ọmọ Fúlàní ni ṣẹ́ẹ̀dẹ̀ rí gbogbo èpè tẹ́ ṣẹ́ yẹn àrò mọ́ kò bá wà jẹ́ Yorùbá náà dẹ̀ ló wá ń sọ o tó ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tẹ́ ń wò pé torí pé kò tí ì kàn yín tó jẹ́ wípé voice note òun legungun yín wá rọ̀ mọ́ kọ́ lọ mú fẹ́fẹ́ rí dark man ẹ lọ arrest ẹni ìlú wo náà ti ń bú president ẹjọ́ ìlú wo náà ti ń bú president ẹni tó bá dẹ̀ máa ṣe olórí ìlú òun náà ti mọ̀ pé òun máa gba ẹ̀gbin ìlú wo náà ti ń bú president ṣọ́yẹ̀ṣẹ̀ ń bú bàbá Bọ́lá Ahmed Tinubu ni ó ṣe wá já pé àsìkò yìí fún bọ́bọ́ lọ́hún ṣe tú àṣírí yín bọ́bọ́ lọ́hún ṣe tú àṣírí yín pé kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ wípé ẹ ò ní tara mẹ̀kúnnù ẹ ò tiẹ̀ ní feeling fún gbogbo Nàìjíríà tọ̀ ẹ ò ní feeling fún ọmọ kékeré ẹ ò ní feeling fún àgbàlagbà ẹ ò tiẹ̀ kíá gbogbo Nàìjíríà ò bá pa òun lẹ́nu kò kàn yín kẹ́yìn sá ti máa lówó ti yín kẹ́ẹ̀dẹ̀ ti máa dupò election ó tán
ọ̀rọ̀ yìí á lẹ́yìn Ọlọ́run ọ̀rọ̀ yìí máa lẹ́yìn Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí tó bá délẹ̀ tán àgbàlagbà yìí máa sáré inú ẹ̀kan bí mo yẹ sọ́lẹ̀ kan àgbàlagbà yìí ó máa sáré ní inú ẹ̀kan irú olórí wo títí yín náà olórí tó kàn fẹ́ máa fọwọ́ lágbáyàn lójú tẹ́ẹ̀kan máa fẹ́ ọ̀pẹ́rẹ́sì èèyàn kánífẹ́rí dákìmá wà lẹ́sìn ẹ̀ ti lọ mú tẹ́ bá wá ń ṣe ìwádìí yín ẹ máa wá rí i pé bọ̀bọ́ yìí ò tiẹ̀ mọ́wọ́ kò tiẹ̀ mẹ́sẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó sọ ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ẹ gbé jáde kẹ́rẹ́ ni tó ṣe nǹkan yẹn èṣù lò láti fi tú àṣírí yín ni ẹni tó gbé AI voice note yẹn jáde èṣù lò láti fi tú àṣírí yín ni báṣírí gbogbo ẹ̀yin olórí yẹn dẹ̀ ṣe máa tú náà lélẹ́yìí ṣé ẹ̀yin tó fẹ́ dìbò 2027 fún náà lélẹ́yìí ẹ jọ tẹ́yin náà bá wà nípò mẹ̀kúnnù tẹ́ ẹ rí àwọn tó ń ṣe báyìí tẹ́yin náà bá fẹ́ lọ dìbò ṣé máa dìbò fún wọn ẹ̀yin mò ń bá wí o Mr. Bayo Onanuga ẹ fira yín sípò mẹ̀kúnnù kí irú gbogbo yàrá ìjọ máa jẹ gbogbo wa kẹ wá rẹ nìkan lókè tó ń hurú wà tẹ́yin náà hù yìí ṣé tán bá ní kán dìbò fún rẹ níbẹ̀ ṣé yín kan lè dìbò fún ojú ló mọ ohun tó yónú ìdodo òun ni half body olóyìnbó ló sọ bẹ́ẹ̀ ojú báyìí òun ló mọ nǹkan tó yónú ṣẹ́rí ìdodo yẹn òun ni half body ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kó go viral ẹ bá mi share fídíò yìí kí gbogbo èèyàn rí nílé lóko lẹ́yìn òde pé àwọn olórí wa wọn ò rẹ́dì fún wa wọn ò rẹ́dì fún wa ibi tó bá pa wá dé tí 2027 bá dé 2027 yẹn òun ló wà lójú wọn ẹ bá mi share fídíò yìí kí ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún ẹ tó yẹ pé gbà ọkọ nílé ẹ kọ́ máa kọ sí péjì ẹ bá mi like ẹ kẹ fèrè ọkùnrin tí náà hàn lábẹ́ comment section àti Yínká TNT ọ̀rọ̀ lẹ́sọ mo back yín up gbogbo ìpẹ́tẹ́ dẹ̀ ṣẹ́yẹn àrò àrọ̀ mọ́ mo tún padà bọ̀ ire o.